Kúdẹ́rà rẹ̀ ń mo bá bàbá mi. Kúdẹ́rà ọmọ eléégún olókòye làgbáyé ọlọ́jẹ̀ ọmọ ogun ǹzọ̀nà. Ọmọ gbígbó tí mo gbó mọ yá àfọwúsókèlè. Àrèlọ́jẹ̀ ẹ tí mo pẹ́ náà ti ń bùtà. Ẹlẹ́dùnmarè akọ́dá ayé mo bá orin mi. Àṣẹ̀dá ayé mo bá orin mi. Bí ajá bá jáko ajá òjùbà fún olóko ni. Ìrìn àgbẹ̀ rókórókó á sì júbà fẹ́ èèpẹ̀. Àgbẹ̀ tí ojúbà fẹ́ èèpẹ̀ ní òkú ságbẹ́ òun lójú. Àrẹ̀mọ́ ògún mo rí bá bàbá mi. Kúdẹ́rà ọmọ eléégún okòye. Jẹ́jẹ́ ìjẹ́ ni wọ́n tẹ̀lé ní ọ̀jẹ̀ ilé. Tí n bá rí bẹ́ẹ̀ èso tí mo rí bá Ṣàngó. Èmi ò lẹ́yìn tí ó ṣe lè sùn lẹ́yìn ọmọ akọrin wọ bí ọjọ́wọ́ ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ̀yin ò rí pé ajá ti rí pàgbà ọkàn òun ni. Ló ṣe fi ṣe ọdẹ ṣíṣe tiẹ̀ náà ràn ọmọ. Jìgínní tí ayé fi jayé ló fi jayé tiẹ̀ kò fúrù. Ìgbà tí bàbá mi àyíkiri pàgbà ọkàn òun. Ló ṣe fi mi kalẹ̀ láàrin àwọn bàbá mi àyíkí kọ́ mi léwí mo sì tún dáńtọ́. Bàbá ń bẹ láyé. Ẹja màá rántí òkú ọ̀run mo rí bàbá mi ìlè pé torí pé ò sí láyé mọ́. Àyíkẹ́ ọ̀jẹ̀ gbajúmọ̀ ni bàbá mi nẹ́fẹ̀ẹ́ kókó mọ́ níye mọ́jà kókó lé àyíkí tí so lẹ́ẹ̀mẹrìndínlógún kọ́dún eégún tó dé. Ààrẹ mo rí bàbá mi ìlè pé torí pé ò sí láyé mọ́. Ààrẹ mo ògùn gbajúmọ̀ ni bàbá mi abẹ́ mọ̀ pé ìrìn àgbẹ̀ ló láró. Ìrìn àlùkò ló lóṣùn. Bí ajá bá jáko ajá òjòbá fún olóko. Àbẹ̀ mọ̀ pé bí rokoroko bá já gbé gbá oko. Bí ìrànràn òwú bá jí wọn gbé kẹ̀kẹ́ o. Wọ́n lọ lónìí mo yà rí bàbá mi ni. Kúdẹ́rà rẹ̀ mú ní sọ dídùn bàbá ọ̀rọ̀. Bàbá fẹ̀lẹ̀ tó bàbá fi sùúrù sí apàrọ̀ tìyàwó ní délé arámọ́. Pàládùlá sí bá dákà onílé ìbọnmọ ẹni jẹ. Oyin tó oyin wọ̀ lọ́rọ̀ ilé ayé jẹ́. Bẹ́ẹ̀nìkẹ́ bá lò ní ẹ̀bẹ̀ ẹnìkan lọ lànà mọ́bọ̀ rẹ jẹ́ kó bọ́ lọ́rọ̀ kó fi ìṣẹ̀fìṣàn. Gbogbo ẹni tó ń wò mí pátá ojú tẹ̀ fi wò mí ò ní fọ́. Etí ẹ̀yìn ò ní di. Ìlúkù communication náà là wà ìyá ọmọ eléégún. Bàbá ń bẹ láyé máa ń ṣe dáadáa. Torí bàbá sí ilé ayé mọ́. Ibo mo fẹ́ lọ lẹ́ni ọmọ Kúdẹ́rà o. Àdélàgbà èyí máa bí ìrókò tó ní òwò lọ́wọ́. Bàbá ń bẹ láyé ẹja máa rí bàbá ara wa ni. Ọmọ òníri bàbá bẹ ẹ̀kọ́ mọ́ dà fún ẹ̀yin tẹ̀ ń wò mí nílé. Ojú tẹ̀ fi wò mí ò ní fọ́ o. Ó kọ mi ò yí padà lónìí. Kúdẹ́rà rẹ̀ mú lèmi náà ń jẹ́. Tá a bá rí mọ́kọ́ ọlọ́jẹ̀ ní bàbá tèmi o. Ṣakínilé mi ò gbọ́n ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ti wọ ọ̀rọ̀ bàtà. Ẹ wò ó oríṣiríṣi oríkì ló wà. Oríkì ènìyàn ń bẹ, oríkì ẹyẹ ń bẹ, oríkì ìdílé. Bẹ́ẹ̀ oríkì ìlú ń bẹ. Níbo la fẹ́ yà sílé ní? Ẹ̀jẹ̀ á lọ sí ìlú kan tí wọ́n ń pè ní Ọ̀yọ́. Ọ̀yọ́ mọ bí Ọ̀yọ́ mọ̀ nǹkan bá bọ́mọ ní mọ́mọ́ bá bẹ èèyàn ní mọ́ èèyàn. Ìlú bàbá mi ni adé mi ọ̀hún ni. Bàbá mi Àtẹ̀dá olóyè ọmọ bíró. Bàbá wọlé baálé eléla àkọ́kọ́ kí. Kúdẹ́rà rẹ̀ mú elégbé èjè ọmọkùnrin. Bàbá sì wọnú ilé ìyálé eléla àkọ́kọ́ kí. Kúdẹ́rà rẹ̀ mú elégbé èjè ọmọbìnrin. Mo kí bàbá mi Adéẹ̀mí ọba ni. Gbogbo olóríire tó wò mí ẹ bá ń ṣe kábíyèsí fún ọba ìlú Ọ̀yọ́ o. Bàbá mi Àtẹ̀dá olóyè ńlá káràbà. Orí ìṣúlú kò jẹ́ gógó jàlú lọ́rin. Orí kàlídì ò jẹ́ kí ogun lè jà gbogbo àṣà borí. Orí bá mi Àtẹ̀dá Àtẹ̀dá lólódù ni ò jẹ́ kógun ọjà lu Ọ̀yọ́ o. Ọ̀yọ́ mọ mi Ọ̀yọ́ mọ̀ kọ́ bàbá ọmọ ní mọ́mọ́ bàbá èèyàn ní mọ́ èèyàn. Ìlú ńlá tí wọ́n ń pabẹ̀rẹ̀ fún. Ọ̀yọ́ lọ bá wà ọgbọ òrèbí Ọ̀yọ́ lọ bá wà ọgbọ ọ̀rìnàjò. Kí n tó kí oríkì Ọ̀yọ́ o. Màá tó kí bàbá mi Adéẹ̀mí ọmọ olùkọ́ ewu. Bàbá mi Àtẹ̀dá olóyè ńlá káràbàtà. Adéẹ̀mí o. Àtẹ̀dá olóyè ọmọ bíró nkẹ́.
kẹ ìjàgbó kẹ ìgàtọ kẹ ìfọwọ́pá kẹ fi èrìgì jóbi ọdún burúkú orí bàbá mi Àtàndá akọtíkalẹ̀ láyé Ìsọ̀wẹ̀ ọ̀yọ́mọlá àfi òjò pàṣẹkẹrẹ mọdẹ ọmọ Àtìbà ìlú tà ń kó lówó pé ó gbowó à ń kó ọba pé ó dẹrù rúlẹ̀ torí kó lè ba àdìjà kó lè ba dákan ni kádé ẹmí alólódù kó lè rí níbẹ̀ ọjà rẹ ni adé ẹmí lẹ́rí ńlẹ̀ kákólákó bàá mi Àtàndá ńlẹ́rí ńlẹ̀ kófà lọ́fà adé ẹmí ńlẹ́rí ńlẹ̀ kákàtà lórí àkàtà olùdébẹ̀ ó tì wọ́n lójú ọjà wọn lápò ọjà wọn lọ́rùn bàbá mi Àtàndá olóyè ọmọ bíró méje làákàdé ẹmí ọba wọn lóde Ọ̀yọ́ lé ìlà tìrìkó ìkàn tìrìwọ̀ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ìkó nkóso tìrìpẹ́kù ìwọ̀ tìrìpẹ́já ọkà bàbà tìrìwọ̀ olóko òkè tìrìmáwò pọ́mọdé bàbá gbàjẹ́ títìrì ní tìrì òkè tìrìmáwò ó bàbá kúdẹ̀ adé ẹ̀mí ní gbélébẹ kẹ́ńṣẹ́ bá mi làmídé àdá ní gbélébọ ògùn lọ́wọ́ bàbá mi Àtàndá bẹ̀ láàfin ọba ni èmi bẹ́ẹ̀ bì yìí bí ẹni akàn léèrè bàbá mi Àtàndá bẹ̀ lọ́yọ̀ ọbẹ̀ ẹni afẹ́ èrè kan adé ẹ̀mí ọmọ Ṣẹ̀nbọ́lá ọmọ Olúkúewu ládìgbò lóró ọmọ Àtìbà ọ̀yọ́mọ mi ọ̀yọ́mọ ọ̀gọ́ bàbá ọmọ nímọ̀ wọn bẹ èèyàn nímọ̀ èèyàn ìlú ńlá tí wọ́n pa abẹ́rẹ́ fún Ọ̀yọ́ lọ bá wà ọgbẹ òrèdè Ọ̀yọ́ lọ bá wà ọgbọ ọ̀rajò sìgìdì pẹpẹpẹ lẹkùnlé bàbá ẹni tí ń ṣàfojú di adé mi ò Àtàndá lólódù bí ìyèrèsàn bá dé bàbá gbádé lórí ẹṣin ìbò tí ń ṣe sílé bàbá ṣàánú sí adé mi ò alólódù bí ìyèrè ẹ má pé mo bá yín lóye mo pé yín lórúkọ mo súnmọ́ ba níwọ̀n ègbè ìjẹmójì mẹ́sọ́ba níwọ̀n ègbè méjì torí àrọ́bà fi ń lọ bá pa gbogbo ọmọ Ọ̀yọ́ tí mo mọ̀ ẹ́ sọ̀lẹ̀ èyí tí ọba ra mútó ògbógbò wọn ní láàrí pátápátá adé ẹni ò Àtàndá alólódù bí ìyèrèsàn bá dé bàbá gbádé gorí ẹṣin òòsàlà Àtàndá tí ọ̀rẹ́ ní bájà ó fò kiri mọ́ra Àtàndá ò ẹ̀yìn ti pọ̀mọ́ tí yàrá dúpẹ́ àrùn tí sọmọ tí bàbá ògbọ̀lọ̀ ògbìn adé ẹ̀mí ọmọ Olúkúewu adé ẹ̀mí ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ àkóbálé ọmọ àlùbá òde ni adé ẹ̀mí òòsàlà Àtàndá ẹ mọ bàǹjà wọn lówó ẹbọn lé ọ̀yọ́mọ mi ọ̀yọ́mọ nǹkan bàbá ọmọ ní mọ wọn wá bẹ èèyàn ní mọ èèyàn ìlú ńlá tí wọ́n pa abẹ́rẹ́ fún Ọ̀yọ́ lọ bá wà ọbọ òrebi bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ lọ bá wà ọbọ òrajò ìlú adé ẹ̀mí ọba ní ládìgbòdò ọba láti fọbájẹ ọba afọmọlérí fọdàkùn ọba alájídèwé ọkọ dúdú ọkọ pupa ọkọ bọrọkì ní baba Sálámì ọ̀rẹ́ ajẹ́lẹ̀ pàtàkì tí ń bẹ ládùúlẹ̀ ọ̀run ni ládùúgbò baba gbádé gorí ẹṣin ẹni àpè tẹkọ èrò kásọwọ ẹdẹlẹ tọjọ pípele ní tún pele sí díẹ̀ mi ò Àtàndá ò alólódù bí ìyèrèsàn bàdé bàbá gbádé gorí ẹṣin ẹ mọ̀ pé wọ́n bá yín lórí èmọ̀ pé èyí ló kújàrá rẹ̀ mú mọ́ fẹ́ máa fẹ́ yí ṣe lọ wọn wá nílò ẹja tó lọ tí ó dénú ubú wọn nílò kọ̀ǹkọ̀ tó lọ tí ó dálẹ̀ odò tó bá dijọ́ mi ọjọ́ rẹ̀ kújàrá rẹ̀ mú ní sọ dídùn bàbá ọ̀rọ̀ ẹni lónìí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mi ni àròyé mi sẹ́ẹ̀ bá kà nígbó ìgbè kíkẹ́ mi sẹ́ẹ̀ yẹ nínú oko ariwo ọ̀pọ̀lọ́tẹ̀ ẹ̀rí ògbòdò jẹ́ ọmọ kújàrá àrẹ̀mọ́ ògùn sákìnílé mi ò gbọ́n ọ̀rọ̀ kí agbẹ̀dẹ̀ tí wọ́n ọ̀rọ̀ bá àtàkàkọ́rọ̀ méjì àfisà lálá sákìní mi ọmọ ológun yẹ́rọ fọ́ ọkọ̀ mi ọmọ ẹwà tí mi lójú ọmọ ìyádógún ogún ọmọ rẹ̀ dẹ́gbẹ̀ẹ́fà ilé yẹ́rọ ń gbé ọkọ̀ mi alágbẹ̀dẹ̀ tí mi ni sákìnílé wa àdẹ̀rín ọ̀pẹja fìrọ̀ gbọ́lọ̀ pákó nǹkan tọ́ba dídọ́ mi ọjọ́ rẹ̀ Kújàrá rẹ̀ mú ní sọ dúdú ọmọ bàbá eégún ní wí lọ́wọ́.